Bàbá Ijesha Gbayi ó gbẹ̀yẹ nínú àhámọ́ tó wà. Ọjọ́ tí gbajúgbajà òṣèré tíátà Yorùbá Ọlárewájú Omiyinka tí Gbayi mọ̀ sí Bàbá Ijesha kò ní gbàgbé bọ̀rọ̀ lọ́jọ́ tọ́sídẹ̀ẹ́ tó kọjá yìí. Ìdí ni pé ọkùnrin náà Gbayi ó gbẹ̀yẹ láàrin àwọn ẹlẹ́wọ̀n níbi tí ọkùnrin náà wà, gẹ́gẹ́ bí a ṣe gbọ́. Gẹ́gẹ́ bí ọ̀kan nínú àwọn èèyàn tó wà níbi ayẹyẹ ọ̀hún fi tó wa létí, àjọyọ̀ ìparí ọdún tí wọ́n máa ń ṣe ní ọgbà ẹ̀wọ̀n ló tún wáyé lọ́jọ́ yìí. Ibẹ̀ gan ni Bàbá Ijesha tí wọ́n tún pè ní alàgbà Sàkété ti Gbayi ó gbẹ̀yẹ. Ṣe ni àwọn ọ̀gá lọ́gàá nínú àwọn wọ́dà ń kan sára sí ọkùnrin náà. Wọ́n ní òun gan ni ọ̀gá àwọn adẹ́rìn-ín-pòṣónú lórílẹ̀‐èdè yìí, ṣùgbọ́n wọ́n sì pàtẹ́wọ́ fún un. Gẹ́gẹ́ bí a ṣe gbọ́, níbi ayẹyẹ tí wọ́n ṣe fún ìparí ọdún náà ni Bàbá Ijesha ti ju kọ́mẹ́dì ńlá kalẹ̀. Nínú kọ́mẹ́dì ọ̀hún ló ti kan sára sí àwọn wọ́dà. Ó ní àwọn gan ni wọ́n ń tún ayé àwọn ọmọ aláìgbọràn ṣe. Ó ní ẹnikẹ́ni tó bá dé ọgbà ẹ̀wọ̀n ọ̀dọ̀ àwọn. Ó ní àwọn wọ́dà yìí, àwọn ni wọ́n ń tún ayé àwọn ọmọ ṣe. Tó jẹ́ pé púpọ̀ nínú àwọn tí kò kàwé ni wọ́n ń kàwé nígbà tí wọ́n wọ ọgbà ẹ̀wọ̀n. Tí ẹlòmíì kàwé débi pé ó ní ìwé ẹ̀rí aládàá-ńlá tí wọ́n ń pè ní master. Bẹ́ẹ̀ làwọn míì tí kò kọ́ṣẹ́ ọwọ́ náà ẹ̀dùn níṣẹ́ ọlọ́wọ́ tí ayé wọn sì ṣe dáadáa. Tó jẹ́ pé tí wọ́n bá jáde ní àhámọ́ tí wọ́n wà náà, wọn yóò di ẹni tí yóò wúlò fún ara wọn. Ọkùnrin yìí wá rọ àwọn ìjọba pé kí wọ́n máa ṣe àwọn wọ́dà dáadáa, nítorí pé àwọn gan ni wọ́n ń tún ayé àwọn ọmọ tí wọ́n bá wà ní àhámọ́ ṣe. Bí ọkùnrin náà ṣe ṣe àwàdà yìí, gbogbo àwọn ẹlẹ́wọ̀n tó wà níbẹ̀ àti gbogbo àwọn ọ̀gá wọ́dà náà dunnú, tí gbogbo wọn fò sáyọ̀ pé ọlọ́pọlọ wípé ọkùnrin kan ni wà ní eléyìí. Ni wọ́n bá sọ pé òun gan ni ògbóǹtarìgì adẹ́rìn-ín-pòṣónú tó dáa jù lágbàáyé lọ́dún yìí. Gbogbo àwọn tó wà níbẹ̀ náà ni wọ́n rí i pé inú ọkùnrin náà dùn yàtọ̀. Tẹ́lẹ̀ wọ́n sì ń sọ wípé ìmọ̀ṣodo sára Bàbá Ijesha. Àní jù báyìí lọ fún sísá yìí. Ẹ ti máa bá wa pàdé ní gbogbo àwọn fídíò wa. Ẹ ṣé bí ẹ ṣe ń fẹ́ tiwa, ẹ ṣé bí ẹ ṣe ń nífẹ̀ẹ́ wa. Ọdún ayọ̀ la ó ṣe o. Ire kàbìtì lọ́rẹ̀ wù wá. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your event coverage. Thanks.